Kọmíṣánná ọlọ́pàá ìpínlẹ̀ Èkó Ọ̀gbẹ́ni Tijani Fatai ti kìlọ̀ fún gbogbo ẹgbẹ́ NURTW ìyẹn ẹgbẹ́ onímọ́tò nípínlẹ̀ Èkó àti àwọn olólùfẹ́ Toba Ajiboye tí gbogbo èèyàn túmọ̀ sí Ijaya táwọn agbébọn rìn yìnbọn pa wípé kí wọ́n má dá wàhálà kankan sílẹ̀ láàrin ìlú. Ó ní yóò dára kí wọ́n jẹ́ kí àwọn ọlọ́pàá ṣe iṣẹ́ wọn láti mú àwọn ọ̀daràn tí wọ́n ṣiṣẹ́ láabi yìí. Tijani bá àwọn olórí ẹgbẹ́ onímọ́tò sọ̀rọ̀ pé iléeṣẹ́ ọlọ́pàá ti bẹ̀rẹ̀ ìwádìí lẹ́kùnrẹ́rẹ́ láti mú ọ̀daràn tó pa akọ̀wé ẹgbẹ́ wọn àti pé káàkiri ìpínlẹ̀ Èkó làwọn ti dá ọ́físà síta láti paná wàhálà kankan tó bá fẹ́ ṣẹlẹ̀. Bẹ́ẹ̀ ló rọ àwọn tọ́rọ̀ kàn wípé àwọn máa fi tó àwọn aráàlú létí bí ìwádìí bá ṣe ń lọ àti pé káwọn aráàlú ran àwọn ọlọ́pàá lọ́wọ́ pẹ̀lú ìròyìn tí ó bá mọ nǹkan kan nípa àwọn ọ̀daràn tí wọ́n ṣiṣẹ́ yìí. Kò tán síbẹ̀ o, Tijani túbọ̀ sọ fún olórí àjọ NURTW àti olórí Road Transport Employers Association of Nigeria ìyẹn RTEAN wípé kí wọ́n kìlọ̀ fún gbogbo àwọn ọmọ ẹ̀yìn wọn tí wọ́n gbèrò àti dá wàhálà sílẹ̀ wípé kí wọ́n paná èròkérò tó bá wà lọ́kàn wọn nítorí ẹni tọ́wọ́ bá tẹ̀ tó ń fa wàhálà ẹni tọ̀hún yóò fojú inú òfin. Bákan náà ni alága ẹgbẹ́ onímọ́tò nípínlẹ̀ Èkó Ọ̀gbẹ́ni Mustapha Adékúnlé tí gbogbo èèyàn túmọ̀ sí Sego gbé oríyìn fún àwọn ọlọ́pàá torí iṣẹ́ ribiribi tí wọ́n ṣe pàápàá jùlọ bí wọ́n ṣe jẹ́ kí wàhálà bẹ́ sílẹ̀ láti ọjọ́ ìṣẹ̀lẹ̀ ọ̀hún. Ó ní ẹgbẹ́ onímọ́tò gan ti ṣe ìpàdé láìmọye ìgbà láti lè dẹ́kun ìjà láàrin ẹgbẹ́ wọn. Bẹ́ẹ̀ ló ṣèlérí pé ẹnikẹ́ni táwọn bá mú tó ń fa wàhálà àwọn ò fi ẹni tọ̀hún lé àwọn ọlọ́pàá lọ́wọ́. Ó tẹ̀síwájú pé kò sí àyè nínú ẹgbẹ́ àwọn fún ẹnikẹ́ni tó bá fẹ́ fa wàhálà. Lábẹ́ bẹ́ẹ̀ ni alága RTEAN Ọ̀gbẹ́ni Samsudeen Adépéjú Àjàlá tí gbogbo èèyàn túmọ̀ sí Hausa náà ṣèlérí pé iléeṣẹ́ ọlọ́pàá làwọn ò fọkàn tán o lórí ìwádìí ikú Ajíbóyè àti pé àwọn ọmọ ẹ̀yìn wọn ò ní fa wàhálà kankan. Bẹ́ẹ̀ ló tẹ̀síwájú pé òun mọ̀ pé iléeṣẹ́ ọlọ́pàá kájú òṣùwọ̀n láti mú ọ̀daràn tó ṣiṣẹ́ yìí tí wọ́n sì fìyà tó tọ́ jẹ lábẹ́ òfin. Lẹ́yìn wàhálà àti jọ̀gọ̀dì tó ṣẹlẹ̀ lágbègbè Ọ̀jọ́ ní ìlú Ìbàdàn, ìjọba ti wá àwọn ilé kéréje kan táwọn èèyàn kan kọ́ ṣe ní tòdodo lásìkò ìjà àwọn ọmọ Yorùbá àtàwọn Haúsá àdúgbò ọ̀hún. Oríṣiríṣi nǹkan ìjà olóró bí ìbọn ni wọ́n sọ wípé àwọn èèyàn lò ládùúgbò yẹn o, èyí tó mú àwọn èèyàn nígbàgbọ́ wípé àdúgbò yẹn nílò àmójútó gidi látọ̀dọ̀ ìjọba látàrí ìwà ọ̀daràn tó lè máa wáyé níbẹ̀. Pàápàá bí àwọn èèyàn ṣe ń pariwo síta lásìkò ìjà náà wípé níṣe làwọn Haúsá gbé ìbọn jáde tí ẹ̀mí sì bọ́ nínú jọ̀gọ̀dì ọ̀hún. Yoruba versus Hausa clash at Ojo. The tension is very, very high. The road is completely blocked. There are soldiers, there are police force, there are special units trying to maintain peace here. But the tension is so hard, it's so hard, it's so hard. Look at it. This is the farthest I can go, evidently, but the security agents are doing all they could. Some guys are in that bush. I guess they are running away. Maybe they are the cause of this whole violence.